A kú dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi sí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Ẹkún òṣé, ìpayín keke kò ní jẹ́ ìpín wa o. Gbogbo ayé ò nílù fún gbogbo wa jó. Níbikíbi tí ẹ bá wà lónìí káàkiri àgbáyé, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ mi ò yí padà. Ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade, àgùntàn ṣe wí láàyè. Bí mo mú wá fún wa lónìí, mo tún mú tuntun wá. Tó tí mo mú wá, ó ní ẹni tí oko rẹ̀ bá Sunki, ọmọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ̀ tí ò jù kélébé báyìí lọ, tó ń Sunki ní gbogbo ìgbà. A wá ń wò ó, ọ̀tọ̀ ní bá ṣe fi sí lánàá, ọ̀tọ̀ ní bí a ṣe fi sí, bá a ṣe tún bá lénìí. Ó wá ń kéré sí i ní gbogbo ìgbà. Oògùn ẹ̀ mo mú wá fún wa lónìí. Ṣé rí àwọn nǹkan yìí, àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Ẹ ká gbìyànjú ẹ̀, ẹ jẹ́ ká ṣe, ká wá fúnlé lábọ̀. Ìwọ tó kó ẹ bá Sunki ni o. Ìwọ tí okó ẹ bá Sunki, ìwọ ni mò ń bá wí. Láti gbìyànjú iṣẹ́ ìwò, á jẹ́ fún ẹbí idán, á là fún ẹbí òrùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tẹ́ wà lókè òkun. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi tẹ́ ẹ fi ń wò mí, Ọlọ́run nípa náà fẹ́ náà o. Aburú wa kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín. Wọn ò ní gbé iṣẹ́ yẹn ọkọ̀ wálé, wọn ò ní gbé yín dìgbàdìgbà. Àwa tá wà ní Áfíríkà nílùú tiwantiwa, ayọ̀ ní yán wa, ọ̀nà ní nà wá, àní kú sọ́nà bí èéfí. Gbogbo ayé ò nílù fún wa jó. Àní ti lérò kúrò de, àní tòde rùkú wọlé. Gbogbo ẹ̀yin tẹ́ ń fún mi ní, ẹ̀yin tọ́lọ́run mọ̀, tẹ́ ń fún mi ní ẹ̀bùn, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà, owó ò ní wọ́n lọ́dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa. Ẹ bá mi wá nǹkan fìdílé. Ṣé ẹ ti fìdílé nǹkan? Mo bẹ̀ yín tí ẹ tí ì subscribe, ẹ dákun, mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe. Ẹ̀yin tẹ́ ń share program mi, àkàndùn ní mú yín lọ́wọ́. Lùkúlùkú kò ní lù yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àmọ́ ẹ dákun, mo bẹ̀ yín. Ẹ má wò mí lásán. Bá mi subscribe. Bá mi share program yìí torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tí nǹkan yìí ń ṣe. Ká má wàá ya àdánìkànjẹ. Ẹ jẹ́ ká tún fún ẹlòmíì torí pé àwọn bàbá wa wọn ò yà àdánìkànjẹ, wọ́n fi nǹkan yín lẹ̀ fún wa. Olèmí náà wá ń júlẹ̀ fẹ́yìn olólùfẹ́ mi yìí. Ẹ gbìyànjú ẹ ṣe, kẹ́ wá fún ilé lábọ̀. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá orí aláǹgbá láǹdẹ̀rí pọ́n. Ẹ jẹ́ ká pa, ẹ jẹ́ ká gé orí ẹ̀. Tó ti yé yín, ká gé orí ẹ̀. Lẹ́yìn náà, ẹ jẹ́ ká lọ sí ilé alákàn. Ìyẹ̀pẹ̀ tí alákàn máa ṣẹ̀ṣẹ̀ wà jáde síta tó jẹ́ fresh, tó tutù, tó ṣẹ̀ wà síta. Ẹ jẹ́ ká bu ìyẹ̀pẹ̀ ilé alákàn yẹn. Ṣé a ti bù? Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe. Ẹ bá mi share àwọn program yìí. Nǹkan tí kò bá yé yín, ẹ béèrè lórí ẹ̀. Màá ṣe àlàyé fún yín yékéyéké. Ṣé a ti gún?
tó ti yé yín báyẹn, ìyẹ̀pẹ̀ ilé alákàn àti orí láǹgbá ẹ jẹ́ ká gún papọ̀. Sáà ti gún pọ̀, ó ti kúnná. A wá pín sí méjì. A pín tá a gún orí aláǹgbá yìí àti ìyẹ̀pẹ̀ yìí, a dà sí méjì ni. A pò ìdá kan mọ́ ọṣẹ. A pò ìdá kan mọ́ ọṣẹ. A pò ìdá kan mọ́ òrí. Ó ti yé yín? Tó bá ti wá di àárọ̀, tá bá ti jí, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tẹ́ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Níbi tẹ́ ẹ ti ń mówó, tẹ́ ẹ ti ń ra data láti máa fi wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Àpò sásámùrà ìkan ìgbẹ, àpò yín ò ní gbẹ. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ dákun, mo bẹ̀ yín ni. Mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ like, ẹ comment. Nǹkan tí ò bá yé yín, ẹ láǹfààní àti pè mí sórí àwọn nọ́mbà mi 080 53 13 42 53 13 31 42. Bákan náà lè pè mí sórí àwọn nọ́mbà mi tó kù náà. Ẹ àrí ọjọ́ mọ́sọ̀lókùn. Ṣé ẹ ti pín àwọn oògùn yìí sí méjì? Èyí tó jẹ́ ọṣẹ, ẹ fi po ọṣẹ. Ìdákejì á fi wá po òrí. Báwo la ṣe máa wá lò ó? A bá ti jí ní àárọ̀ kùtùkùtù hàì, èyí tí a pò mọ́ ọṣẹ, a fi fọ nǹkan ọmọkùnrin wa. A fi fọ́, a máa fi fọ́ wá sálẹ̀. Sáà ti fi fọ́. Ojoojúmọ́ la máa lò ó. Ojoojúmọ́ òun ni a máa lo ọṣẹ yìí. Tí a bá ti wá ń lò ó, ẹ dákun ẹ máa fàdúrà ránni sí mi. Àdúrà yín ó ṣe pàtàkì lé mi lórí. Ẹ̀yin ni màá máa wá bá, èmi náà lẹ́ mọ̀ rí. Àìní rí mi mọ́, Ọlọ́run ní fi ṣàdánwò fún gbogbo wa. Àní sìnkú aya, àní sìnkú ọmọ. Àwa náà pàápàá, àní dẹni àkọlẹ̀bò. Tí a bá ti wá ń lo ọṣẹ yìí ní àárọ̀, tí a bá ti jí, ẹ ká fi fọ̀. Tí a bá ti fọ̀, a máa mú èyí tá a pò mọ́ òrí yẹn, a máa fi wọ́ wálẹ̀ báyìí. Láti bí òkè odò abẹ́ wa, a máa fi wọ́ wálẹ̀. A máa fi wọ́ okó yẹn wálẹ̀. A máa fi fà á, a máa fi wọ́ wálẹ̀. Bí nǹkan yìí ṣe jẹ́ nìyẹn. A jẹ́ fún wa bó ṣe jẹ́ fún Ajíbíkin tó kọjáwé. A jẹ́ fún wa bó ṣe jẹ́ fún Ọ̀sánbíkin tó kọ́wé gbò. Ajíbáyé nílẹ̀ lọ́kọ̀ ọ̀dẹ ló mọ́ lọ tó fi léwé àtegbò. Àtewé àtegbò kó jẹ́ fún mi àti yín lónìí. Mo dúpẹ́ tẹ́ ẹ̀ ń fọkàn bá mi lọ. Gbogbo ayé ò nílù fún wa jó. Tó bá dìgbà míì, màá tún mú ilé tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ rí i pé mo sọ fún yín pé ó pọ̀ ńlẹ̀. Ọ̀tún náà lọ́jọ́ ń yọ. Lọ́tùn náà ni oòrùn ràn. Iṣẹ́ yìí ó dájú o, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ẹ má jẹ́ ká fi ṣeré o. Ẹ má jẹ́ ká pè é nírọ́. Lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n bá ti rí wa, wọ́n ní àwọn onírọ́ dé. Àwọn nǹkan yẹn àwọn tẹ́ lè ṣe fúnra yín ni. Ẹ lè ṣe fúnra yín. Kò jù báyìí náà lọ. Ire o. Ó dìgbà kan náà.